sọ fún ọ bẹ́ẹ̀ bí ọba sẹ́ẹ̀dì fún Al-Kùránì tí ọ̀sẹ́ẹ̀dì fún Nàìjíríà tá a wà yìí wọn a máa fojú ojú ọ̀run kọ chẹ́ẹ̀kì fún yàn sẹ́ẹ̀lì fojú ojú ọ̀run kọ chẹ́ẹ̀kì fún yàn orí ètò ń burú nù àdánwò bá nù. Ọlọ́run sì ni àtiwù láà wà àtiwù rọ̀ṣúlà wà ulul amri minkum. Oṣù táwọn ìjọba ń lò ó ní January ọba àpè lóṣù ẹbọ ebi ló ń fi ń gbowó oṣù ó ti pé wọ́n máa sanwó oṣù rẹ̀ mú haram. No mi ò tí sẹ́yìn máa gba sálárì ẹjọ́ di sáfàrù ẹjọ́ di rọ̀bìlì àwa sálárì di ọkàn rà. Oṣù tí wọ́n lè fi kọ chẹ́ẹ̀kì fún yàn chẹ́ẹ̀kì lèyàn lè fi sórí ire chẹ́ẹ̀kì lèyàn lè fi sórí ire. Ọwọ́ wọn á fẹ́ kọ chẹ́ẹ̀kì fún ọ ọwọ́ ni wọ́n bọ̀ kọ oṣù owó láwa nísìnyí inú oṣoojú ọ̀run. Jimada Sani Muharram Safar Rabiul Awwal Rabiul Thani Jimada Ula Jimada Thani oṣù kẹfà láwa ní oṣoojú ọ̀run wọ́n wá kọ chẹ́ẹ̀kì fún 16 kí wọ́n 14-15 àkọ́kọ́ náà o ti dá wàhálà ilẹ̀ báńkì wọ́n máa wá 14-15 kí 16 ti ẹ̀ dá ó lè di júùnù tó rí gbà ayé rẹ̀ sún wá júùnù ayé rẹ̀ di júùnù tó dáanu ẹnu kọ́ ọmọ lálàá ni ọmọ wa kàlàkàjà kùn tá ọlọ́mọdé ń rówó ìgbà júùnù ọlọ́mọdé mi ọ bọ̀ kí ló dé tó fẹ́ para rẹ̀ níbi tí ò ní túmọ̀. Àkọ́kọ́ gbogbo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi lórúkọ mi àti ìdílé mi ẹ jẹ́ ń dé fìlà kí n lè bá a fa lórúkọ mi àti ìdílé mi Ọláyíwọlá family lórúkọ àwọn ìgbìmọ̀ aláṣẹ àtolùléṣẹ́ olùdarí Àtìbà TV YouTube channel mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin olólùfẹ́ tèmi personally olólùfẹ́ Àjàmbàdàn ẹ̀yin olólùfẹ́ Àtìbà YouTube channel ẹ̀yin fans wa ń bẹ̀ ẹ̀yin tó pé tá bá ti ń drop nǹkan kan báyìí ẹ máa lọ síbẹ̀ ni ẹ ṣáà máa lọ wò ni ẹ ṣáà máa drop comment ni pàápàá jùlọ ẹ̀yin tẹ́ máa ń bú wa níbẹ̀ tó pé tí Àjàmbàdàn bá sọ kankan ẹ ṣáà bú ni pé ó wá bias ó ṣe gbá ó ṣà àlè táyé lọ́rùn kò bí mi nínú mo wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ máa ń fún mi nímọ̀ràn pé àánú Àjàmbàdàn ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ ṣe rò ojú bóyá ẹ̀yin ò gbọ́ latest bóyá ẹ̀yin ò mọ̀ gbá bóyá ẹ̀yin ò máa tẹ́ máa ń mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ máa ń encourage mi náà so gbogbo yín náà ni mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan eléyìí jẹ́ ọpẹ́ fún ọdún tó ń lọ sópin yìí Ọlọ́run ní jẹ́ kẹ́mi yín ó pin o gbogbo re tó tẹ̀lé yín láti náà ọdún yìí tó fẹ́ tẹ̀lé yín wọ 2025 kò ní dìbànújẹ́ fún yín ẹ bẹ̀rẹ̀ sí ní ràánú gbà látẹ̀ni lọ gbogbo ẹni tó ń wọ́ ọmọ Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní fún lọ́mọ dùnú gbogbo ẹni tó ń wáṣẹ́ Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní fún níṣẹ́ alálùbáríkà gbogbo ẹni tó ń wá owó Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní fún ní owó fọkànbalẹ̀ nínú ayé àràánú gbà Ọlọ́run wọlá ilé yóò bá torílẹ̀-èdè wa ṣe mo tún fàkókò yìí pé fún ìfẹ́ láàrin gbogbo wa láàrin ilẹ̀ Yorùbá láàrin ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ kálukú náà pàápàá jùlọ láàrin àwọn ẹlẹ́sìn Islam so ẹlẹ́sìn Kristẹni ẹlẹ́sìn àbáláyé gbogbo àwa tí a ṣáàjọ mọ̀ pé orí Àtìbà yìí ni gbogbo wa jọ wà gbogbo amúfásìkò yìí mo fi ń pè fún ìfẹ́ láàrin wa ká jọ nítorí Ọlọ́run ọba láàánú kò ní bá dáadáa ẹnì kankan wa jẹ́ ìyànjú ni gbogbo wa jọ ń gbà ẹ̀pẹ́ lórí nǹkan tá a máa ń sọ̀rọ̀ lé lórí ń bí lórí nǹkan tó ní ṣe pẹ̀lú Yorùbá ni lórí nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn tẹ̀lé lórí nǹkan tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ọwọ́ wa àti ṣe dáadáa wa àti entertainment Ọlọ́run á máa kún wa mo dúpẹ́ lọ́wọ́ yín gan ni o láti January to December àìmọye òjò ló ti rọ̀ tílẹ̀ ti fà mú àìmọye èèyàn ló ti tán sínú ayé àìmọye èèyàn ló ti tán sábẹ́ ilẹ̀ àìmọye èèyàn ló tán tí ó sì tán àìmọye èèyàn ní onítàn tó tán àìmọye èèyàn ló nítàn tó ti tán Ọlọ́run wá fàánú rẹ̀ ó fi dá èmi àti yín sí ògo ni fún baba ògo ni fọ́lọ́run hallelujah alhamdulillah eriwo ya nǹkan tí mo fẹ́ yàn náà lé mi mo fẹ́ fi ṣàmìyàn àyájọ́ ọjọ́ kìíní oṣù kìíní nínú ọdún 2025 fẹ̀yìn olólùfẹ́ mi pàápàá jùlọ ẹ̀yin mùsùlùmí àti gbọ́ àwọn kankan
kìíní kan ẹ má jẹ oúnjẹ kírísítẹ́nì, ẹ má jẹ oúnjẹ kérésìmesì, ẹ má ṣe kìíní kan, but èyí tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí pàtó gangan ni January 1. Kí nìdí tí January 1 táwọn kan nínú ẹ̀sìn tí wọ́n fi fẹ́ sọ di ẹbọ mọ́ wa lọ́wọ́? Kí nìdí táwọn kan fi ń against kí mùsùlùmí gbé àwọn ìgbésẹ̀ kan nínú ẹ̀? Ṣé rí ọ̀rọ̀ pé méjì. Àkọ́kọ́, ọ̀rọ̀ tó o bá sọ tó dáa tó o bá ní presentation, àwọn èèyàn máa sì ẹ́ gbọ́ o. Ọ̀rọ̀ tó o bá sọ tí ò dáa tó o bá ní presentation lórí ẹ̀ tó pé o dẹ̀ present ẹ̀ lásìkò tó bá àsìkò tó present ẹ̀ mu, àwọn èèyàn máa gbà á bó ṣe wulẹ̀ kọ́rọ̀ yẹn máa dáa tó, wọ́n á ti lò tán kó tó mọ̀ pé kò dáa. Èèyàn péréte ni ló máa sáré ronú lórí ẹ̀. Most of ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ ló máa ń dáa, bọ́ wọn kì í ní presentation ni. Ṣé rí tí àwọn àfáà kan bá ń against January 1, mi ò blame wọn. Táwọn àfáà kan bá wá ń support pé January 1, ẹ ti gbà pé January 1 náà fi ń kọ check fún yín ni. Ẹ ti gbà pé January ni nǹkan tá à ń kà. Òǹkà òyìnbó ọjọ́ àtòṣù ní nǹkan tá à ń kà tá a fi ń ṣe déédéé nǹkan tá à ń ṣe. So that tẹ́lẹ̀tẹ́lẹ̀ nísìn tí máa every January 1 máa ń ṣe prayer débi pé máa ṣe Quran. Even though ìgbà tí mo kéré máa ń lọ sí church ní January 1, mo máa ń lọ church. Tọ́ ìgbà tí òye yé mi débẹ̀ pé okay, is it compulsory for me pé kí n lọ sí church láti lọ pray torí pé mo bọ́ sínú ọdún tuntun? Why not tí mi ò lè pray nínú ẹ̀sìn tí mo gbé dání? Mo wá change ẹ̀, ó wá jẹ́ pé January 1 máa sa Quran, máa pa àwọn àfáà, máa bá mi ké Quran, máa dẹ̀ ṣe sàárà. Àti tàkọ́kọ́ tí mò ń ṣe àti tẹ̀kejì kò sí ètò tó bọ́ lọ́hùn nú lọ́dọ̀ tèmi. But èmi rí nírí wípé why not tí mò ń ṣe àyọjú ràn. Mo rí tàkọ́kọ́ ẹ̀ bí àyọjú ràn. Mo rí tẹ́lẹ̀ bí pé èmi ni mo ní nǹkan mi, èmi ni mo ní ara, èmi ni mo mọ̀ bí mo ṣe lè họ́ lójú ọ̀nà ẹ̀sìn tí mo gbé dání. Ṣẹ́rí panṣágà ẹ̀sìn ni làwọn yẹn fẹ́ tọ́ka sí, ṣùgbọ́n wọn rí gbé kalẹ̀. Ìní nìyẹn. Ẹlẹ́lẹ̀kejì ń bẹ, àwọn ìwà kan wà nínú ìwà ẹ̀sìn tí ò dáa. Àkọ́kọ́ ìwà àgbèrè, ìwà ọ̀kánjúwà, ìwà àtojúbọ̀, ìwà àyọjúràn, Sọló Mákindé, Yàyà Deborah, tí ó kàn kó máa lọ dá sí. January 1 ó kàn wá, ọdún gbogbo wa jọ ni. Problem tá a máa ní bẹ̀ táwọn èèyàn fi máa ń caution wa ni wípé gbogbo nǹkan mùsùlùmí a máa ń sábà kí àṣejù bọ́. Ibi tó bá wù ẹ́ kó tá àmọ́ ẹ lọ. Ẹ jẹ́ kí n sáré mú, tí máa rí fídíò yẹn máa play rẹ̀, but tí máa rí mo lè má play rẹ̀. Mo ti rí àáfàá kan bí case àwọn Oríyọmí àti Naomi wípé ibẹ̀ mùsùlùmí ló dàbẹ̀rú. Sẹ́mọ̀pọ̀rọ̀ tó sọ ìgbà tó padà ṣe analysis yẹ ó ní point, but presentation yẹn ṣe kò kọ́kọ́ off because àwọn mùsùlùmí ló dàbẹ̀rú ó ní ìtumọ̀ tó pọ̀. Ṣáà ni máa rò pé Naomi, olórí Naomi Kristẹni ni. Ok, ẹni tán lọ gbé program bá tó host tó tán lo location school ẹ̀ fún nǹkan mùsùlùmí ni. Alhaji Oríyọmí Hamzat tó contribute mùsùlùmí ni. Ṣáà ni máa rò pé àwọn mùsùlùmí ló bá rí tó sọ nìyẹn. But n tóun sọ ni wípé ọdún Kristẹni ni wọ́n fẹ́ fún àwọn èèyàn ní gift lé lórí. Why not tí mùsùlùmí lọ síbẹ̀? Ẹ wo kìíní ẹ̀ bó ṣe contradict ara o. Tá a bá wá wò dáadáa ní tòótọ́, ẹyọ kan wà, ẹni tó péyàn kò fi ẹ̀sìn péyàn. Ṣùgbọ́n tá a bá ní ká wò, gbogbo wa ti jọ mọ̀ wípé tí wọ́n bá ń sọdún Ifá, onífá lónìí, tí wọ́n bá ń ṣe léyà, mùsùlùmí lónìí, tí wọ́n bá ń ṣe kérésì, Kristẹni lónìí. Now wọ́n fẹ́ fún wa ní gift. Kò sí n tó kan ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí láti lọ gba gift fún ọdún Christmas. Tó bá ṣe pé déédéé iyejú Kristẹni nìkan ló bá lọ, possibility wà kó má ṣe pé mùsùlùmí nìkan ló lọ, kó pé àwọn ẹlẹ́sìn mi náà tún lọ torí nǹkan tẹ́ nìyẹn sọ. Tó bá ṣe pé déédéé ìwọ̀nba Kristẹni
tí ò ní tó fẹ́ gbà tó wá tí ó jẹ ń ló bá lọ pẹ̀lú ọmọ ẹ̀, ó ṣeé ṣe kí kéèsì yìí máa worst to that extent. But àwọn nǹkan kan wà tó pé àwa mùsùlùmí máa ń ṣe tí wọ́n máa affect wa tá kì í mọ̀ tó dẹ̀ máa ń dá àbùkù sílẹ̀. Presentation wàhálà ni, torí pé tí Odòláyé Àrẹ̀mú ó ní ẹ mọ́jọ máa ń gbọ́ lù mí kọ́ mọ́ bá fi irun gbọ̀njọ́ lù, because ẹni tí ó bá borin jẹ́ kò ní kọ́ bó lórin ṣe kọ́. Point yẹn tẹ́lómi bá gbà mú level tí ó fi develop ẹ̀sìn yẹn èèyàn fẹ́ lè ta mọ̀. Kò sí nǹkan tẹ́nìkan lè sọ fún wa yìí náà àti di gíràn Islam ni wa gíràn Islam. So ó lè máa ba tiẹ̀ jẹ́ lọ́dọ̀ tiẹ̀, kódà kó pé àfáà kan ní bá Islam jẹ́ wàhálà nígbà tí èso ń lọ ní Islam. So kì í ṣe pé torí pé ànábì tún Islam ṣe lèmi fi ń ṣe, kì í ṣe pé torí pé ànábì bàjẹ́, kì í ṣe pé torí pé ẹnìkan sọ̀rọ̀ rẹ̀ láìda. So why not ẹ̀dá ẹgbẹ́ mi kan tó máa sọ̀rọ̀, Ọlọ́run mi ni mò ń deal pẹ̀lú directly. So mi ò ń so tànábì ni pé ànábì ló fọ́nà hàn wá, ànábì ló kọ́ wa bá a ṣe lè dọ́lọ̀ mọ̀. Àwa náà èmi náà wá jókòó fúnra mi, mo wá ronú lórí ẹ̀sìn tí mo gbé dání pé sójú ọ̀nà ni kí làwọn kan tí mo rí, èmi mo mọ̀ fúnra mi. So ẹnìkan ìbá wa máa sọ̀rọ̀ àbùkù dọ́là kò concern mi, kò kàn mí, I don't bloody care. Now bẹ́ẹ̀ nìyẹn ṣe wá sọ̀rọ̀ yẹn pé ókè o, tààrà àwọn àfáà kan tí wọ́n against January 1 fún àwa mùsùlùmí, wàláhì mi ò blame wọn gẹ́gẹ́ bí nǹkan tí mò ń bá bọ̀. The reason is this: ìjọ January 1 yẹn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tí ò ń sọ lọ́tí tẹ́lẹ̀ wọ́n á dọ̀ lọ́tí, wọ́n á mutí yó, wọ́n á kádà ó bàrà wọn. Tọ́lọ̀ ń bá against ọ̀pọ̀lọpọ̀ nǹkan kì í ṣe torí ìtọ́lọ́hun, torí tiwa ni. Torí pé a máa ń sábà fi opportunity kékeré báyìí tí wọ́n bá ti fi sílẹ̀, a máa ń fi àṣejù bọ̀. Àṣejù táwa máa ń fi bọ̀ yẹn ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ fi wá máa ń wò pé torí àṣejù tí wọ́n fi bọ̀, ok ẹ jẹ́ ká kú sọ pé nǹkan yìí ò dáa, ok why not tán lọ́tí ò dáa. Ọtí wà nù nǹkan táwọn kan fi ń live comfortable nú ayé. Mo ti rẹ́ni tí mu tí rí tí ìpín gbà wọn ni ọmọ mu tí mọ ìgbà ló tó kú. So coincidence ló ṣe o, kì í sáì mu tí mọ ló pa o, torí pé ọtí yẹn ti master ara ẹ̀. Ṣùgbọ́n condition wo ló máa ń wà lákòókò tí wọ́n gangan bá mutí, ìwọ gangan bíra rẹ̀. Then ṣé kinní yìí so ń support àlàáfíà rẹ ni àbò ń affect ẹ̀. Mi ì pé kẹ́ ẹ mọ́ mutí o, ṣùgbọ́n ẹ máa rò dáadáa nǹkan tẹ́ ẹ bá ti mọ̀ pé ó lè kádànwò báyìí. Olórin kan jẹ́ ká mọ̀ wípé tẹ́lómi bá ra mọ́tò léni yìí tó bá fẹ́ dúpẹ́, ọtí ni ó fi dúpẹ́. Yóò káwọn èèyàn lọ lé bá ní kálukú ọmọ mu tó wù, sọ́nà ọpẹ́ nìyẹn ṣá. Tádànwò bá tún wá dé bá náà, ọtí náà ni ó tó mu, yóò lóun fi ń pàrònú rẹ̀. Ọtí ń jẹ́ ká jìnnà sọ́lọ́hun. Ọtí ò kì í jẹ́ ká dá tá a gbé dání mọ̀. That is why tí Islam fi against ọtí. Then ṣé bí ọtí ṣe ń rí lára tèmi, ṣé bẹ́ẹ̀ ló ṣe ń rí lára tiẹ̀? Ẹlòmíì tó bá mu ìdérí gáàsì kan lásán, ayé rẹ̀ ti ta látàrí ọtí. Ẹ jẹ́ kí n sáré mọ́ sample kan wá. Nínú oṣù tá à ń lò lọ́wọ́ yìí, kò sí ní tá a fi sọ oṣù yìí lẹ́nu pé December ẹ mọ́ ṣe gbá ẹ mọ́ ṣàwo, torí wípé àwọn èèyàn mọ́ kí àṣejù bọ gbogbo oṣooṣù tọ́lọ́ ń dá tí ò dá from September, October, November, December. Gbogbo bàbà yẹn kò sádẹ̀wò ń bẹ, kò sórí ibú kankan ń bẹ. Àwa la sọ àwọn oṣù yìí dolórí ibú látàrí àṣejù, látàrí ọ̀kánjúà, látàrí wọ̀bìà. Torí pé àkókò yìí kálukú á máa palẹ̀ mọ́ fọ́dún, àwa á máa sáré àsápajúdé, àá máa yáyọ ayọ̀jù, ayọ̀ tákèrè yọ̀ tó fi kán tán, àá máa gbówó lé ọjà, àá máa gbówó lé gbogbo nǹkan. Ẹ la fi bóṣù mẹ́rẹ̀ẹ̀rin yẹn jẹ́. Kò sí tó fi yàtọ̀ sí January to July to August, sorry. Kò sí tí September, October, November, December, kò sí nǹkan tó fi yàtọ̀ sí January to August. Bó ta ṣe jù àti wàhálà àtàmọ̀jù àtàjẹjù la fi bá oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí jẹ́. Ebi lè sọ pé that is why tí Mùsùlùmí ṣe ń caution àwọn ọmọ wọn nìyẹn
ìpè ẹ má jẹ́ ká ya ọdún December ọdún January ẹ má bá wọn yà sí mímọ́. Ṣé Muharram la fẹ́ máa lò ní? Kò ń ṣe Saudi ló colonize Nàìjíríà, Amẹ́ríkà ni. So Amẹ́ríkà tó dẹ̀ colonize Nàìjíríà, àwọn instruction wọn là ń tẹ̀lé, language wọn là ń lò, calendar wọn là ń lò. Kò sẹ́ni kankan tó lè against pé ká Ọlọ́run gan ò lè sọ pé ká má lò, torí tó lọ́ọ̀ má mọ̀ pé kò dáa ni Ọlọ́run ní í ṣe. Ṣùgbọ́n wọ́n ń wo ọ̀nà wo làwọn lè gbà táwọn fi lè poison mind wa pẹ̀lú àwọn mọ́ǹtì yìí lè jẹ́ kí wọ́n máa pe gbẹ̀ ní oṣù òòṣà ni, òòṣà Júùnù, òòṣà January, òòṣà kìíní kan. Ṣé wọ́n bá wọn sùn sá ń bẹ̀ ni? Tó o bá ti bá wọn sùn sá ń bẹ̀, ṣe bọ́lọ̀ Kùránì náà ló sá sọ pé ẹ tẹ̀lé àwọn aláṣẹ yín àtàwọn olórí yín. Ọ̀nà tá a lè gbé tẹ̀lé àwọn aláṣẹ wa àtàwọn olórí wa, òun náà ni gbogbo orú nǹkan báyìí. Else tá a bá fẹ́ takò nǹkan tá a gbé dání lóko. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wọ́ ọ̀nà ara wa ni níbi àṣejù. Nǹkan kan ṣẹlẹ̀ bóyá ní bí ọ̀sẹ̀ 2-3 sẹ́yìn nínú oṣù tá a wà yìí náà ni. Ọmọbìnrin kan wà, màá gbé fọ́tò ẹ̀ wá sójú wọn. Ọmọ yẹn ní ayẹyẹ pàtàkì kan fún first born ẹ̀ fàkọ́bí ẹ̀. Ọmọbìnrin yẹn ní tó fẹ́ ṣe fún. Along the line tó wà lórí báìkì ni mọ́tò kan lọ gbà. Mọ́tò yẹn ti mutí yó nígboro Ìbàdàn. Mọ́tò yẹn ti yó, kò wá òkè, ó gbá ó pa. Ọmọbìnrin yẹn kú ní fọnáfọsù, age of 39 years. A mọ̀ wípé possibility wà o, tẹ́niyẹn ò bá gbà, tí kádàrá ọjọ́ òkú rẹ̀ bá ti pé, wàláhì ó kú. Bòtẹ́yọ̀ kan tó dùn mí jù, tó bà mí lọ́kàn jẹ́ jù, ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ròyìn ọmọbìnrin yìí ní chọ́ọ̀chì ẹ̀, nínú association tó wà, nínú àdúgbò tó wà, in fact, èèyàn ni. Kí ni Yorùbá ó sọ? Yorùbá ní igi tó tọ́ kì í pẹ́ ń gbó. Ṣé igi tó wá tọ́ ni ọ̀pẹ́ ń gbó ni àbẹ́yìn lẹ́bẹ́ igi tó pẹ́ ń gbó? Wọ́n ní tó bá ń wakọ̀ má mutí, tó bá ń mutí má wakọ̀, sófin Kùránì ni, sófin Bíbélì ni, sófin ẹ̀sìn ìṣẹ̀ǹbáyé ni, ṣe bó fi ìjọba ni. Àṣejù tá a máa ń kíbọ̀ ni gbogbo nǹkan ti wá, ó máa ń ní àṣejù nínú. Ẹ̀kún ṣe máa ní ká má ṣe January 1. Ṣùgbọ́n ẹ correct wá síbi pé tó o bá láròjinlẹ̀ o, láti December 31st lọ súnmọ́ Ọlọ́run rẹ lọ́nà tó o lè gbà mọ̀ pé tó o lè gbàgbọ́ tiẹ̀ pé Ọlọ́run o, gbogbo wàhálà ìdààmú ìfòòró ní 2024 nínú ìjọba Bọ́lá Ahmed Tinubu, nínú ìjọba Ṣèyí Mákindé, nínú ìjọba Adeleke, nínú ìjọba Sanwó-Olú, gbogbo state tó bá wà, ó yẹ kó o fi gbàdúrà ni, ó yẹ kó o fi gbogbo ègún yẹ kó o fi ré ni. Yàtọ̀ fún January 1, yàtọ̀ fún 31st, kò sígbà tí a ò yẹ nínú àdúrà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bíi pé ìsàmì ọdún tuntun, kí o náà wá wo orí tọ́lọ́run ṣe fún ẹ, kó wá ṣe kíni, kó wá ṣe sàárà fáwọn èèyàn. Kì í ṣe pé kó o lọ kọ́ tíjọ, kó wá invite kálukú, kí kálukú wá máa mú káyè rẹ̀ wá fi ta, kí wọ́n wá délé, kí wọ́n máa gbábọ̀ ìjẹ́ǹpà, wọ́n máa nà ìyàwó wọn, wọ́n máa ṣe rádaràda. Àwọn nǹkan ìlà against lèmi rò pé ó yẹ ká against. Ìdẹ̀là against tá a fi against January. Ìlà against tá a fi borúkọ September, November, December, October tá a fi bàjẹ́. Tójú ò bá tolè, ó yẹ kójú ó ti Olóhùn. So èmi ń rọ̀ wá, January ló tún dé yìí, ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ní church wọ́n á ṣe wàásù, nílé Ifá wọ́n á ṣe ọ̀rọ̀ ìyànjú, nínú mosque wọ́n á ṣe wàásì fún wa wípé ká wà very very careful. Gbogbo báńgà gangan tá yìn yẹn, mo ti tún rà fà tó support ẹ̀ wípé wọ́n yìn ní ilẹ̀ Ẹ̀gbá, wọ́n yìn ní kìnìkan, wọ́n yìn ní kìnìkan. Kí ni benefit tó wà ń bẹ̀? Kí ló tà fẹ́ máa tanra wa?
ṣé gbogbo àwa ń takora wa kí ló dé sáwọn ẹlẹ́sìn Islam nìkan ni kí ló tà ń takora wa ná. àwọn kan sọ pé nǹkan tá à ń yìn yìí ò dáa àìdá rẹ̀ wọ́n jẹ́ kó mọ̀ pé òkè nísìnyìí àti rẹ́ni tó wà lórí ọ̀kadà rí tí wọ́n yìn ní Bàrígà ni ní Bàrígà abúlé ní nǹkan bíi around 1990 bóyá 96 àbí 95 tán lọ yìn tí báńgà lọ bá ẹnìyẹn níbi ìṣẹ́pọ̀ ẹsẹ̀ báyìí ẹ máa rò pọ́n yìnbọn fún ni ẹnìyẹn jábọ́ lórí ọ̀kadà ni ó dẹ̀ lọ jẹ́jẹ́ tiẹ̀ ni. so gbogbo nǹkan tó lè kádàwó bá wa gbogbo eré wèrè báyìí làwọn èèyàn náà ti ṣe rí kékeré ṣùgbọ́n bàtà ti gbàgbọ́ yẹ̀sìn àti filẹ̀ tó bá ń firo ọmọ mùsùlùmí lẹ́ẹ̀ máa bá ń bẹ̀ tó máa pọ̀ páànù orò yẹn ti já bọ́rí tó ti lọ gún ẹnìkan bí káyókáyó tá máa ń ṣe tá máa ń fi ẹni tá máa kìbọná tá máa kó bára wa wọ́n ti fi sún lérí gbogbo àwọn ọdún tí ọ̀dà wà láàlẹ̀ tó lè fàdánwò fún wa èyí jẹ́ ká jáwọ́ nú àdánwò bẹ́ẹ̀. so tẹ́nìkan máa ń against báńgà kì í sọ̀rọ̀ ẹ̀sìn àgbọ́yé yẹn ni ò àní tó tàbí kó sọ pé àwọn tó ń ṣàlàyé yẹn clarification yẹn ni ò tó mi ì sọ pé mo gbọ́n jù wọ́n lọ tàbí mo mọ̀rọ̀ sọ jù wọ́n lọ bọ̀ tọ́rọ̀ bá délé mi máa ń ronú dáadáa pé òkè kí làlébù tó wà nù nǹkan yìí kí láǹfààní tó wà ń bẹ níta ẹ bá ti gbé dání tẹ bá ti pé àlébù bẹ pọ̀ jàǹfààní ibẹ̀ lọ ẹ filẹ̀ mọ́ mutí mọ́ ṣe sìgá mọ́ mu sìgá mọ́ ṣe sìná mọ́ ṣe panṣágà mọ́ kúrọ́ mọ́ rìn dé òru mọ́ jalè torí ta ni sọ́lọ́ lẹ́rù tẹ́ kò ní lẹ́yìn kẹ́kẹ́ rù mọ́sálásí àti kẹ́kẹ́ ti ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n torí ara wa ni fáǹfààní ara wa ni. so gbogbo ijó ẹni tó bá láǹfààní àti gbọ́ fídíò mi yìí January la tún bọ́ sí yìí ẹ má jẹ́ arìnrìn àánú ẹ má jẹ́ arìnrìn tí ó kàdán wù bá wa ẹ má jẹ́ arìnrìn tí ó kéré ibú bá fámìlì wa ẹ má jẹ́ arìnrìn tí ó kéré ibú bá ọmọ wa àwọn nǹkan tá a ṣe táwọn ọmọ wa ò lè bá wa ń bẹ̀ táwọn ìyàwó wa ò ní fi wálé tí wọ́n nílè fi wá yangàn ẹ má jẹ́ ká ṣe é ní January 1. ẹ wo iye ẹ̀mí tí ó sọnù January 1 látàrí ayọ̀ àyọ̀jù ìdí nìyẹn tọ́pọ̀lọpọ̀ ṣe ń kọ́ṣẹ́ ọ̀nà wa. àwọn kìrìsìtẹ́nì tá a fi ń sọrí gan láàrú pọ̀ ní ẹni January 1 wọ́n mọ̀ bọ́n ṣe ń ṣe é wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ wọ́n dẹ̀ máa ń gbàdúrà torí ọjọ́ yẹn torí pé wọ́n fẹ́ bọ́ sínú ọdún tuntun gẹ́gẹ́ bí òǹkà àtọ̀dọ̀ tiwa. so if not ọdún yẹn ò ń ṣọdún ẹnìkan ọdún gbogbo wa ni kì í mẹ́tọ̀dù tó kàn yẹ ká fi ṣe nǹkan la fi ń ṣe é mẹ́tọ̀dù yẹ ká àìmọye tó máa plan máa ní mo fẹ́ kọlu sílé mi wọ́n ègèsì mo fẹ́ kó lọ ilé mi ní January 1 mo fẹ́ ra mọ́tò January 1 mo fẹ́ ṣe ìyàwó ní January 1 mo fẹ́ ṣe kìíní kan ní January 1 tó pé wọ́n á fìtì nǹkan dáadáa wọ́n á fìtì ẹ̀ sí January 1. níbẹ̀ náà lẹ́lòmíì tó wá wé látàgò méjì ẹlòmíì ò mọ títí ìdàgò méjìlá ni gbogbo àwọn ọlọ́tí nìsinyìí wọ́n ní tilẹ̀kùn lónìí tí ó fi dọ̀la gbogbo ilé ijó ilé àdánwò ilé wàhálà ilé bìlísì wọ́n ní tilẹ̀kùn bẹ̀ nísìn lónìí yìí tí ó fi dọ̀la. ẹ wá wo iye ìmọ̀ tá a fi hàn ra wa ẹ wo iye ànádànù tá a nà ẹ wo iye ọmọ míì tí ó ṣe àgbákò látàrí pé àwọn ọmọ yahoo àwọn gbá àwọn àwo tí wọ́n ń wá owó tí wọ́n ná ní December 31st to January 1 ẹ wo iye ọmọ ọlọ́mọ tí ó ti sórí ibú ẹ wo iye ọmọ ọlọ́mọ tí ó ti kàgbákò. tó bá yẹ pé lórí ilé làwọn àáfà bá ń gbé ìmọ̀ wọn lé lórí ó ṣeé ṣe kọ́pọ̀lọpọ̀ máa gbọ́ wọn yé kán má máa ṣera wọn gbọ́ débi pé wọ́n ó máa takora wọn. but àwọn máa ń wò pé tó báwọn ṣe ń rò lọ́kàn ẹ kọ́pọ̀lọpọ̀ wọn kàn sọ bẹ́ẹ̀ ni pé kí ló kan mùsùlùmí pẹ̀lú January 1. mo ti wà lọ́dọ̀ àfáà mi kan rí njọ́ kan tí wọ́n pe àwọn ọmọ kéékèèké wọ́n wá ń sọ fún wọn wọ́n wá ń fi àwọn nǹkan kan hàn wọ́n pé àwọn nǹkan yìí oògùn dà kì í ṣe pé oògùn ò dà ṣùgbọ́n oògùn kò ní bá lóògùn ò sí oògùn wà oògùn èèyàn fi ń ṣe gbá èèyàn fi ń ṣe àwọn àfà sàmàlẹ́kùn ṣé mo lè sọ̀rọ̀ wọ́n ní mo lè sọ̀rọ̀ mo ní ọ̀rọ̀ tẹ́ ń sọ dáa o ṣùgbọ́n ọpọlọ àwọn ọmọ yìí ò gbé ọpọlọ wọn ò gbé àwọn ọmọ tí wọn ò tí ì ṣe wáàsí oògùn fún
tí wọ́n ti ń wá oògùn àmúdókì tí wọ́n ti ń wá oògùn tí wọ́n fi gba owó lọ́wọ́ èèyàn kí tí wọ́n ti ń wá àfọ̀ṣẹ́ kí tí wọ́n fi gbowó lọ́wọ́ àwo tí wọ́n ti ń wá oògùn ayẹta tí wọ́n ti ń wá oògùn ìbọn oògùn gbá oògùn mọ́kànjẹ̀ tí wọ́n ti ń wá kí. àáfàá wa lóògùn dà ni wọ́n fi máa sọnù lọ́nà ayé. so kò sí nǹkan kan táwọn kan fi ń kọ̀ndẹ́mù ẹ̀ pé oògùn ọ̀dà torí àwọn tó ń fún oògùn ṣèkà ni torí àwọn tó ń fún oògùn báyàn tabayé èèyàn jẹ́ ni. Imagine bákan sọ̀rọ̀ tó o fẹ́ fi odidi ológbò o fẹ́ fi jó oògùn o wá mú gbẹ̀tùnú agbada gbóná sọ bẹ̀rù ọlọ́mà bí mo ṣe wà adìẹ ẹran iléyà mi wọ́n mọ̀ bá mi pa ni ìṣe pé mo jẹ́ saint ọ̀tá sàfùlà mo máa rò pé ṣe bẹ́ẹ̀ mi kan náà tí mo ní làwọn èèyàn yìí náà ní bó tiẹ̀ jẹ́ pé ọlọ́run ló rọ̀ wọ́n fún wa ẹ wá wo ọ̀nà tó lọ́ọ́ ní ká gbégbà tá a bá fẹ́ pa wọ́n. àkọ́kọ́ ọ̀bẹ tó fẹ́ fi dún wọn ẹ má jẹ́ kan rí ẹ gbá wọn látẹ̀yìn ẹ fi etí wọn ẹ fi bò wọn lójú ẹ má jẹ́ kan rí náà ẹ rí i pé ẹ dún wọn lẹ́ẹ̀kan náà fín ẹ má jẹ́ kan jẹ̀rora. talkless n tá a wá gbé láàyè tá a wá gbé jù sínú agbada gbóná tá a dé mọ́. Salamu kawla bi Rabbi Rahim tí wọ́n lè sọmọ ti yín bẹ́ẹ̀. Ọlọ́run Allah wà lórílẹ̀‐èdè Nàìjíríà o a fẹ́ wọnú ọdún tuntun Ọlọ́run jẹ́ abádùn lọ́wọ́ bẹ́ẹ̀ jẹ́ abábànújẹ́ pàdé mẹ́ orílẹ̀‐èdè Nàìjíríà bá wa tún ṣe o òun rọ gbogbo wa ẹlẹ́sìn ìgbàgbọ́ ẹlẹ́sìn mùsùlùmí àtẹlẹ́sìn ṣẹ̀ṣẹ̀ ẹ jọ̀ọ́ jẹ́ a fi àkókò yìí gbàdúrà ni jẹ́ a fi bẹ lọ́ọ̀ ní ìgbà wídò ní dọ̀la ẹ wo ṣọ́ọ̀ṣì àti mọ́sálásí kò pọ̀ tó tẹ́lì mọ́ láyé lóde òní ṣọ́ọ̀ṣì àti mọ́sálásí kò pọ̀ tó lé ijó mọ́lé ní ṣọ́ọ̀ṣì àti mọ́sálásí kò pọ̀ tó lé ọtí mọ́lé ní. ibi àdánwò ibẹ̀ làwọn èèyàn náwó sí ibẹ̀ ni wọ́n pọ̀ sí. ẹ wo pé ayé ọ̀hún náà jẹ́ ẹ̀sìn tá a máa gbé lọ láéláé wàláhì ó tó nǹkan tó yára ronú jinlẹ̀ ó tó. ẹ̀yin fans mi happy new year a kú àmójúbọ̀ ọdún tuntun 2025 ọdún ayọ̀ lọ́dún yìí á jẹ́ fún wa ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́ mi ẹ lọ bá mi subscribe sí Àjàǹbàdàn Òjó TV fíìmù mi lẹ́mọ̀ máa rí wò ń bẹ̀ TV tèmi gangan ni Àjàǹbàdàn Òjó TV ìfẹ́ hàn sí mi ojú yín ò ní fọ́ ọwọ́ yín ò ní rọ owó àpótẹ́ǹkọ́ ọ̀bọ̀ tẹ fi ń mú owó tẹ fi ń ra dátà lọ́wọ́n ní jẹ́ owó ọwọ́ yín ibi tí wọ́n kógi sí ni gí tán igi ìtàn nù gbọ́ owó nìkan lọ́wọ́ yín láwọláwọlá quwwata illa billahi al-azim. I pray for everyone in Jesus' name. Gbogbo àtọ̀ yín. Bí àwọn àkànjẹ́ ní ṣe conference ni mo ní kílẹ̀ ń wí yìí. Sunday tẹ́yìn wá ń sálùkọ̀ tí yín. Sáà nábì ló mú Sunday wá ní Abubakar àbí Umaru. Mọ bí tí Sunday náà ti bẹ̀rẹ̀ ni. Bákan náà ni Sunday àti December. Àwọn tó ní Sunday lónìí December kí wọ́n láyín. Kí wọ́n láyín. Mọ̀ pé fati wà lára ni wọn náà lọ́padà dálẹ̀ wọn náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí nísìnyí àjọ ń ṣe náà ní gbogbo wa náà nísìnyí wọ́n fẹ́ tún wọn ò rí túmọ̀ wọ́n bá dá tiwọn náà lẹ̀ wọ́n fẹ́ tún wọn ò rí túmọ̀ wọ́n bá dá tiwọn náà lẹ̀ ẹ̀yin lẹ́ ṣe fati wa ẹ̀yin lẹ́ tún padà ẹ̀yin lẹ́ sọ kíní kan pé àràmù ẹ̀ tún ṣe ẹ̀ pè kan lára àlì ẹ̀ ní ṣe ẹ̀ lọ́kàn wọn gbọ́dọ̀ dánwò ẹ̀ tún dánwò kí wọ́n náà yín ẹ̀ kan dá àwùjọ lẹ mùsùlùmí Yorùbá ló tẹ́ mọ̀ sàn án fati wa gbóná tẹ́ mọ̀ fara ní àwọn èèyàn fatiwa tí o possible kò rọrùn táwọn afárá tá nẹbi ni wọn ní yọ̀ǹda nǹkan méjì fún èyí tó bá rọrùn lòun ó segin ni tó bá tiẹ̀ tó bá ń dùn méjì ní kí tẹ́ bá wá sí àwọn fatiwa yẹn náà ní í jọ́ yà àwọn èèyàn kójú méjì lónìí o